gbọ́ ìkìlọ̀ o, ẹ gbọ́ ìkìlọ̀ o, nítorí wípé àwọn ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ wọ́n pọ̀ láyìíká yín tí wọ́n sì fẹ́ kí ẹ sunkún. ẹ bá mi sọ fún Mobímpé àti bọ̀dá Lateef Adédìméjì, ẹ bá mi sọ fún wọn wípé àwọn ọ̀run rán wa sí wọn, nítorí wípé àwọn kan wà tó jẹ́ wípé gbogbo bí àwọn ṣe ń yayọ̀ ọmọ ìbànújẹ́ ti dé bá àwọn kan. Ọ̀rọ̀ bí ẹkún kò ní sọ sínú ilé wọn. Ayọ̀ wọn tí wọ́n ní wọ́n máa ní kalẹ̀ ni. Ogun ìbànújẹ́ kò ní dénú ilé wọn. Ogun ẹgbàmí ìgbégbàì kò ní ṣẹlẹ̀ nínú ilé wọn. Àmọ́ pẹ̀lú ìkìlọ̀. Amúmirí ìṣípayá ńlá kan lóru èní mọ́jú. Ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ. Lẹ́yìn ìgbà tèmi ti kí wọn kú ewu ọmọ tí mo dẹ̀ tún ti dá sí ọ̀rọ̀ yàmàyàmà tí àwọn Yorùbá ń sọ nípa àwọn ọmọ wọn. Ṣe rí pé mo ti ń ṣe nǹkan tèmi, mi ò sọ kankan nípa wọn mọ́ torí wípé ṣókí òun lọbẹ̀ oge. Àmọ́ a wá gbé ìṣípayá wọn wá sí ojú mi lóru àná tó jẹ́ wípé a sì gbọ́dọ̀ jí iṣẹ́ yìí nítorí wípé ìṣípayá yìí ó ní agbára púpọ̀. Àmọ́ wọ́n ní a kì í gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Dóò mo ti gbàdúrà sí, àmọ́ mo fẹ́ kí gbogbo ẹ̀yin abiyamọ ayé lọ́kùnrin lóbìnrin, mo fẹ́ kí ẹ bá mi ṣàdúrà fún wọn wípé àsìkò tí wọ́n rẹ́rìn yìí kí Olódùmarè jọ kó má fi àwọn ọmọ wọn pa wọ́n lẹ́kún torí pé ìṣípayá tí mo rí ó ní agbára púpọ̀. Àmọ́ mo mọ̀ wípé lágbára aṣẹ̀dá aláìbí ìran ibi kò ní ṣẹ mọ́ wọn lórí. Ẹ bá mi sọ fún wọn kí wọ́n má rí fi àwọn ọmọ wọn sórí social media. Àsìkò yìí kí wọ́n jókòó sínú ilé wọn kí wọ́n tọ́jú ọmọ wọn. Àwọn àlejò wọ́n wá ẹ̀ ń gbọ́mọ fún wọn, ẹ̀ ń gbọ́mọ fún wọn. Oríṣiríṣi àlejò ń wá torí lásìkò tẹ́ ẹ̀ṣẹ̀ bímọ yìí oríṣiríṣi àwọn àlejò ló máa kí yín. Àtẹni tó fẹ́ yín dénú, àtẹni tí ò fẹ́ yín dénú, àtẹni tó jẹ́ wípé gbogbo bí ẹ ṣe ń rẹ́rìn ìbànújẹ́ fún nínú ìsàlẹ̀ ọkàn ẹ̀ ṣùgbọ́n tó gbé itọ́ dúdú sínú tó wá ń tu funfun jáde, ẹ ṣọ́ra fún wọn. Mi ò ní pé kẹ́ má gba àlejò tó bá wá fẹ́ kí yín kú ewu ọmọ o, àmọ́ ẹ ṣọ́ra fún àwọn tẹ́ máa gbé àwọn ọmọ yín fún. Ẹ tọ́jú àwọn ọmọ yín, ẹ dáàbò bò wọ́n gidigidi. Ẹ má jẹ́ kí ọwọ́ burúkú gbé wọn. Ẹ la ojú yín. Àsìkò tá a wà yìí àwọn ọ̀run ní pé kẹ́ di fìjìláńtẹ́ lórí àwọn ọmọ yìí torí wípé ẹ ní sunkún igbe ìbànújẹ́ lé wọn lórí o. Àbíyẹ̀ ní titi yín o. Olódùmarè ò ní ṣe yín ní aláàbíkú nítorí wípé gbogbo ìlú tí ọ̀tá ń lù lásìkò yìí gbogbo bí ẹ ṣe ń yayọ̀ ọmọ bíi kówó ni gbogbo ìlú tí ọ̀tá ń lù nìyí. Gbogbo ìlú tí ọ̀tá ń lù lásìkò yìí bí wípé kí ẹ sunkún, bí wípé kí ẹ sunkún, bí wípé kí ayọ̀ yẹn kó di ìbànújẹ́ mọ́ yín lọ́wọ́ ni ọ̀tá ń gbìyànjú gidi gan. Ṣé ẹ rí ohun tí Olódùmarè bá ti fi ìṣípayá kan wọ̀n wá, ó ń sọ fún wa wípé kí á jíṣẹ́ yẹn fún ẹni tó ní ìṣípayá yẹn ni nítorí pé ẹni tó rán ni níṣẹ́ là ń bẹ̀rù, a kì í bẹ̀rù ẹni tá a máa jẹ fún. Ẹ tọ́jú àwọn ọmọ yìí dáadáa. Ẹ dáàbò bò wọ́n bí ẹ bá ṣe ní agbára láti fi dáàbò bò wọ́n, ẹ dáàbò bò wọ́n nítorí wípé àwọn ọ̀tá wọ́n wà ní àráǹdí yín tí wọ́n fẹ́ ṣe nǹkan burúkú fún àwọn ọmọ yìí tó Olódùmarè ò dẹ̀ ní gbà fún wọn. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ jọ̀wọ́ ẹ bá mi máa ṣe àdúrà fún àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí àti àwọn òbí wọn wípé àdúrà kan ṣoṣo tẹ́ wọ́n máa ṣe nìyí. Gbogbo bí inú wọn ṣe ń dùn lásìkò yìí, bí wọ́n ṣe ń yọ ayọ̀ lásìkò yìí wípé àwọn bímọ kí wọ́n má sun ẹkún lé àwọn ọmọ náà lórí. Àdúrà tẹ́ wọ́n bá mi ṣe sábẹ́ kọ́mẹ́ǹtì. Ẹ bá mi táàgì fídíò yìí fún àwọn òbí àwọn ọmọ yìí kí wọ́n lè mọ bí wọ́n ṣe máa dáàbò bo àwọn ọmọ yìí. Ẹ má gbé wọn wá sórí social media. Ẹ tọ́jú wọn pamọ́ bí ẹni tó rí precious. Ṣé mọ̀ pé precious ni wọ́n? Ṣé mọ̀ pé èèyàn kì í flamboyant precious anyhow? Ẹ tọ́jú wọn gidi gan. Ẹ dáàbò bò wọn gidi gan bí agbára yín bá ṣe lè dáàbò bò. Ẹni sí spirit yín tí ò bá true sí pé kẹ́ gbé àwọn ọmọ yín fún. Ẹ má gbé àwọn ọmọ yín fún wọn. Tí wọ́n bá kí yín tó bá béèrè àwọn ọmọ, ẹ máa jẹ́ kó yé wọn wípé àwọn ọmọ wà. Òkè, ẹ tọ́jú wọn gidigidi. Ààbò Olódùmarè ọba òkè ó máa dájú lórí àwọn ọmọ yìí. Ẹ ní gbé wọn gbè, ẹ ní sunkún lórí wọn. Wọ́n á dàgbàdàgbà, wọ́n á dògbò. Ogun ẹkún kò ní sọ nínú ilé yín. Ayọ̀ yín tẹ́ ti bẹ̀rẹ̀ yìí ó máa bá yín kalẹ̀, kò ní di ìbànújẹ́ mọ́ yín lọ́wọ́. Ẹ gbọ́ ìkìlọ̀, ẹ má gbé àwọn ọmọ yìí sórí social media kí ẹ sì fi wọ́n pamọ́. Ẹ tọ́jú wọn gidi gan nítorí wípé wọ́n ní ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ. Ẹ bá mi pín ètò yìí kí ẹ bá mi gbé lọ fún Mobímpé àti bọ̀dá Lateef, bọ̀dá wa Onígbe. Ẹ gbọ́ ìkìlọ̀ o, ẹ gbọ́ ìkìlọ̀ o nítorí wípé àwọn ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ wọ́n pọ̀ láyìíká yín tí wọ́n sì fẹ́ kí ẹ sunkún lórí àwọn ọmọ yìí ṣùgbọ́n Olódùmarè ò ní jẹ́ kéké. Tí àwọn ọmọ náà tó bá ti wá gbó dáadáa tí wọ́n ti gbó hanran,
bóyá tó ti dàgbà tán ti ń rìn tán ti tó bí ọmọ ọdún bóyá bíi 4 sí bóyá bíi 3 ẹ wá lè máa gbé wọn wá sórí social media lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ ẹ fi wọ́n pamọ́ dáadáa lágbára ṣìdá ẹ̀rín yín àkálẹ̀ àṣẹ. ìyàlẹ́nu ńlá ló jẹ́ nígbà tí mo rí àgbà òṣèré nì tí ó bí ìbẹ́ta ó wá fẹ́ sọ àwọn ọmọ yìí lórúkọ ó tún wá ń fún wọn ní orúkọ lárúbáwá pẹ̀lú bí ẹni yìí bí ó ti ṣe jáde tó pẹ̀lú bí ẹni yìí bí ó ti ṣe nímọ̀ tó. ẹni yìí a máa ṣe àwọn eré àgbéléwò tó jẹ́ ti Yorùbá láti gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. ṣáà fẹ́ sọ pé àwọn ẹni wọ́n kàn ń ṣe nǹkan yìí wọn ò kọ́ ẹ̀kọ́ kankan nínú ẹ̀ ni. Mr. Abdulateef Adédìméjì àwọn ọmọ tẹ́ ẹ bí ẹ sọ wọ́n ní orúkọ lárúbáwá kò sí nǹkan tó ń jẹ́ orúkọ Islam orúkọ lárúbáwá lẹ sọ wọ́n because the Arabs are the Muslims àṣà àti ìṣe àwọn lárúbáwá òun ní Islam. ẹ wá sọ àwọn ọmọ ní Abdulrahman Abdulrahim Abdulrakib kí ni ìtumọ̀ àwọn orúkọ yìí? Abdulrahman ẹrú aláàánú, Abdulrahim ẹrú aláàánú jùlọ, Abdulrakib ẹrú olùṣọ́. àwọn ọmọ yìí tó jẹ́ ìbẹ́ta wọ́n ti mú orúkọ wá látọ̀run wọ́n ti ní orúkọ àmútọ̀run wá àmọ́ ẹ̀kọ́ ẹ̀ parẹ́ ẹ wá fún wọn ní orúkọ lárúbáwá. ṣé ká wá máa pè yín ní bàbá ẹrú mẹ́ta ni? ẹrú kínní yìí ẹ jáde ẹ lọ ka ìtàn ẹ lọ kà nípa Trans-Sahara slave trade. ẹ̀sìn Islam wọ́n wá fi kó wa lẹ́rú ni irọ́ lásán ni àṣà àti ìṣe lárúbáwá ni àti wípé Allah kò kí ń ṣọlọ́run lódùmarè èrè lásán ni. ẹ̀yin náà ẹ máa bira yín nípa ẹ jẹ́ Yorùbá ẹ wá fẹ́ sin Allah ẹ wá ní láti sìn ní èdè lárúbáwá. kò tán síbẹ̀ ẹ ní láti kọrí sí ilẹ̀ lárúbáwá. ẹ jẹ́ kí n ka Quran kan fún yín. Quran chapter 27 verse 91 kí ni nǹkan tó sọ? Suratu An-Nahl verse 91 ó ní ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ìlú yìí ilẹ̀ Mẹ́kà ẹni tó ṣe ní ààyè ọ̀wọ̀ tí rẹ̀ sí ní gbogbo nǹkan wọ́n sì pa mí ní àṣẹ pé kí n wà nínú àwọn mùsùlùmí. Olúwa ilẹ̀ Mẹ́kà òun lẹ̀ ń bá wọn sìn. Local deity local dialect ló gbọ́. tẹ́ ẹ bá wo Allah èdè lárúbáwá ló gbọ́. tẹ́ ẹ bá wo Ògún Ṣàngó Ọbàtálá èdè Yorùbá ni wọ́n gbọ́. tọ̀dọ̀ tiwa nìyẹn ẹ ní nǹkan tí wọ́n ń ṣe ń lé yín wọ́n gbé ìsìláàmù yìí wá láti wá fi pa àṣà àti ìṣe wa ni. Mr. Lateef Adédìméjì ẹ ronú ẹ̀sìn Islam irọ́ lásán ni kò bá dákẹ́ ẹ pààrọ̀ orúkọ àwọn ọmọ yìí tí ẹ ò bá tiẹ̀ pààrọ̀ ẹ̀ mo mọ̀ pé táwọn ọmọ yìí bá dàgbà wọ́n á pààrọ̀ ẹ̀. nǹkan tó ń ṣẹlẹ̀ sáwa náà nìyẹn gbogbo orúkọ wa pátá òun ni a ti ń gbìyànjú láti yí padà torí pé orúkọ lárúbáwá ni àwọn ọmọ lárúbáwá ló ń jẹ́ bẹ́ẹ̀ kó kán a wá. oníkálukú ló ní nǹkan tí wọ́n ń ṣe ń lé wọn. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn Ọlọ́run Olódùmarè ò ní kèfèrí ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè. Ọlọ́run Olódùmarè ò nílé Allah nílé Káàbà nílé ẹ̀ ibi gbogbo ni Ọlọ́run Olódùmarè wà. Saudi Mecca ibẹ̀ ni Allah wà olúwa ilẹ̀ Mecca ni. ẹ̀sìn Islam irọ́ lásán ni Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. mo sọ yìí mo dúró ó dìgbà.